Káàbọ̀ sí orí ètò yín ètò wa Aré Ìdárayá pẹ̀lú Sport Evangelist Adébọ̀wálé Ọláṣẹ́nu lórúkọ tí mo jẹ́. Ó dá lára àwọn ìròyìn tó ń já rìnrìn káàkiri agbo aré ìdárayá fún tòní. Ẹ jẹ́ máa fi tó wa létí pé ikọ̀ Chelsea láti máa bẹ̀rẹ̀ agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Belgium ìyẹn Eden Hazard ó ti fi léde pé ó ṣeé ṣe kí òun fi ikọ̀ Chelsea sílẹ̀ tẹkàn létí lọ sínú ikọ̀ Real Madrid, bó ṣe jẹ́ pé ìwé àdéhùn tó wà láàrin ikọ̀ Chelsea àti Hazard máa wá sí òpin sáà tó ń bọ̀, tí Eden Hazard kò sì tíì ti ọwọ́ bọ ìwé àdéhùn láti gbà yẹn. Táwọn tí ó dẹ̀ ń wòye wípé ó ṣeé ṣe kí ó jẹ́ sáà yìí Eden Hazard máa fi ikọ̀ Chelsea sílẹ̀ lọ sínú ikọ̀ Real Madrid, torí Real Madrid lọ́wọ́ tó wọ́n á sìn wọ́n ṣe dáadáa, nítorí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mẹ́rin tí wọ́n ti gbá sẹ́yìn báyìí wọ́n ti láǹfààní láti mi àwọn. Èyí ni nǹkan tí ó wáyé ní ọdún 1985 kẹ́yìn sí ikọ̀ Real Madrid, tí wọ́n sì ń wòye pé ó dá Eden Hazard ní agbábọ́ọ̀lù tó ṣeé ṣe kí ó rọ́pò Cristiano Ronaldo tó fi ikọ̀ náà sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ sáà yìí lọ sínú ikọ̀ Juventus. Ẹjá kúrò ń bẹ̀, ẹjá tún máa fi tó wa létí pé akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Liverpool ìyẹn Jurgen Klopp ó ti fi léde pé ìgbésẹ̀ tí UEFA gbé láti dá UEFA Nations League sílẹ̀ ní ìgbésẹ̀ tí ò mọ́pọlọ wá rárá. Jurgen Klopp ló sọ bẹ́ẹ̀, ó ní ìgbésẹ̀ yìí ní ò mọ́pọlọ wá rárá, tí ó sì sọ pé ó ṣe àkóbá fún òbítíbitì àwọn agbábọ́ọ̀lù pé kò ní fún wọn láǹfààní láti ní ìsinmi. Ẹ jẹ́ tún kúrò ń bẹ̀, ẹ jẹ́ máa fi tó wa létí pé agbábọ́ọ̀lù fún ààrẹ ikọ̀ Bayern Munich ìyẹn Uli Hoeneß ó ti fi léde pé gbágbágbá ni òun wà ní lẹ́yìn akọ́nimọ̀ọ́gbá ìyẹn Niko Kovac ni òun wà lẹ́yìn ẹ̀, nítorí pé nìkan bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ mélòó kan tí wọ́n ti gbá sẹ́yìn báyìí wọ́n ti láǹfààní láti jáwé olúborí. Eléyìí tuntun jẹ́ bábánbárí ẹ̀ ní góòlù 3-0 tó ń pàdánù nílé ara wọn sí ikọ̀ Borussia Mönchengladbach. Uli Hoeneß sì wá ń tẹ̀síwájú pé òun ò ní fi ẹ̀yìn kú lọ́wọ́ júwèlé fún Niko Kovac ní ọwọ́ tẹ̀wá pé òun wà lẹ́yìn. Ó yẹja kúrò bẹ́ẹ̀, kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin orílẹ̀-èdè Faransé? Ẹ jẹ́ máa fi tó wa létí pé Dimitri Payet ní Didier Deschamps tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Faransé ti fi orúkọ ẹ̀ léde pé yóò ṣe adérọ́pò fún Naby Fekir, ọmọ agbábọ́ọ̀lù fún ikọ̀ Lyon tí ó fara ṣe ní àárín ọ̀sẹ̀ tí ó kọjá. Dimitri Payet ní agbábọ́ọ̀lù fún ikọ̀ Marseille ni ó ti jẹ́ pé nǹkan bí ọdún kan sẹ́yìn ló ti láǹfààní láti kópa fún ikọ̀ Faransé lẹ́yìn ìgbà tí ní ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin ikọ̀ Belarus àti France. Inú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni ikọ̀ Faransé ti gbẹ̀yẹ pẹ̀lú góòlù 2-1 nínú ìgbà tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ yọ fún ife ẹ̀yẹ àgbáyé. Ó dá katókà dí ètò tòní nílẹ̀, ẹ jẹ́ kí n máa fi tó wa létí àwọn obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe ṣàmùṣàǹkò tí ó ń léwájú tó tẹ̀ wọ́n dáadáa ní orí àtẹ tábìlì ìyẹn WTA rankings àwọn agbá tennis lóbìnrin. Ẹni kìíní ni Simona Halep ọmọ ilẹ̀ Romania, ipò kìíní ló wà, nígbà tí ẹni tó wà nípò kejì jẹ́ Caroline Wozniacki ọmọ ilẹ̀ Denmark. Ẹni kẹta ni Angelique Kerber tó jẹ́ ọmọ ilẹ̀ Germany. Ẹni kẹrin tuntun wà tó ń léwájú lára àwọn agbá tennis lóbìnrin tí ó mọ tennis ń gbá jùlọ ní Naomi Osaka ní ọmọ ilẹ̀ Japan. Tẹ́ bá gbàgbé òun ló fi ẹ̀yìn Serena Williams jọlẹ̀ nínú àṣekágbá ife ẹ̀yẹ US Open tọdún yìí. Ẹni karùn-ún tí ó tẹ̀wọ̀n dáadáa lára àwọn obìnrin tó mọ tennis ń gbá jùlọ ní Elina Svitolina. Ó dá ẹ tún kú ìwòran wa fún ti nínú fọ́nrán tó ń bọ̀, ẹ tún kú ìfojúsọ́nà fún fọ́nrán tó ń bọ̀. Orúkọ tèmi ti padà Sport Evangelist atọ́kùn yín ní orí ètò eré ìdárayá káfíńrì àti ayọ̀ àti àìkú dẹ́gbẹ̀rà. Ire o.